be Satan, it shall not be pagan, it shall not be demon. It should not be Satan, it shall not be pagan, it shall not be demon. It should not be Satan, it shall not be pagan, it shall not be demon. Orúkọ mi ni Taofik Adéwálé tí gbogbo èèyàn mọ̀ sí Dìgbòlujà. Kí lẹ rí sí orin tí ẹ gbọ́ nísìnyí? Orin yẹn ó dàbí kán máa pa àdúgbò ṣe wá mix ẹ̀ kan ṣe orin yẹn. In fact àtàlákọ̀wé o àtẹ́tí òṣà alákọ̀wé gbogbo ẹlẹ́sìn ló máa fẹ́ tẹ́tí gbọ́ orin tó ní ìtumọ̀ báyìí. Ó dẹ̀ jẹ́ orin tó jẹ́ pé ó máa èèyàn rẹ̀ nínú ẹ̀mí ní ìrìbá ṣe ní ìrìbá àgbà ló ṣe rí ṣùgbọ́n tí ò bá yéèyàn tí wọ́n bá gbọ́ orin ó máa yé. Fún ẹ má bínú sáà Ẹlẹ́dùmarè ṣe òun pé amòyìn àgbà òṣèré táwa ọ̀dọ́ sí táwọn wò níwájú mo dẹ̀ rí pé lóòótọ́ kí n gbẹnu àwọn ọ̀dọ́ yòókù sọ̀rọ̀ pé most place tẹ́tí máa ń gbé àṣà Yorùbá lárugẹ jù níbi àwọn oníṣẹ̀ṣe dáadáa níbi kẹ́ ṣe bí jagunjagun àbí babaláwo mo dẹ̀ rí pé tẹ́tí ṣe fìgbà kan ṣe kẹgbẹ́ èṣù béèyàn burúkú àbí kẹgbẹ́ bẹ́ẹ̀ so èmi wá fẹ́ bèèrè lọ́wọ́ pé kí wá ní ẹ̀rí sí èṣù àti sátánì. Àwọn tí òye ò bá yé àbí ká sọ pé ìmọ̀ wọn ó kúrú iṣẹ́ pé wọ́n nímọ̀ ìmọ̀ yẹn lè kúrú. Satan ni a gbọ́ nù tán wípé wọ́n dá nígbà tí ànábì Adam ti wà. Wọ́n dá ànábì Adam wọ́n ní kí Satan forí balẹ̀ fún Adam. Adam ò gbà Satan yẹn ò gbà fún Ọlọ́run láti forí balẹ̀ fún Adam bá a ṣe gbọ́ nù tán táwọn èèyàn wa máa ń sọ ní. Ó yàtọ̀ sí pé àwọn ọ̀tá rírí oorun mọ́lẹ̀ tí wọ́n máa ń sọ bíi kárógùn kárí Ọya kárí Èṣù kárọ̀ṣun kárí Ṣàngó so Èṣù ó ṣe Sátán. Bẹ́ẹ̀ni àdúgbẹ́sà gáwọn bàbá gbàyìn lákòókò tó pọ̀ tí ẹ bá fẹ́ sọ nǹkan nípa Èṣù yìí tá à ń sọ yìí báwo lẹ ṣe lè bá wa sọ gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tàdé mọ̀ pé ẹ ń pass message ni because gbogbo àtàbà ń wo sinimá àgbéléwò ẹ̀kọ́ là ń kọ́ ẹ̀dẹ̀ ń try láti change the narrative àti misconception nípa Nollywood àbí nípa Yorùbá entirely because mi ò kí pè ní Nollywood o wọ́n pè ní òṣèré nìyí because the word of theatre is bigger than that word Nollywood in my own definition so kí lẹ lè sọ ní tẹ̀lé bá wa bí èèyàn jù sí àwọn nídìí tíátà yìí tó lè bá wa change the conception yẹn bí pé èṣù lèèyàn burúkú ẹnìkan ṣe kọ̀ǹtẹ̀ èṣù ló ṣe o àwọn bẹ́ẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn òyìnbó ni nígbà tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yín wọ́n fẹ́ gbérọ́ wá wọ́n á parọ́ gba gold ọwọ́ tí wọ́n parọ́ gba gold ọwọ́ tí wà ní ẹ̀ to understand wọ́n parọ́ gba gold ọwọ́ wa kí ló dé tí wọ́n bastardize àwọn òrìṣà tiwa tí wọ́n gbé tiwọn lárugẹ àwa náà wá dàbí ẹṣin tó fi ọmọ tiẹ̀ lẹ́ẹ̀tí ó pọ̀n tó pọn ọmọ ọlọ́mọ. Èṣù òrìṣà ni ní ìlú bòmíì ní kọ́ńtì mi wọ́n ń bọ oòrùn wọ́n ń bọ òṣù àwọn kan bọ màálù àwọn kan ń bọ nǹkan míì òrìṣà tí wọ́n nìyẹn nínú òrìṣà nílẹ̀ Yorùbá ní Èṣù wà ní Ṣàngó wà ní Ọya wà ìbẹ̀lẹ̀ àtọ̀ṣun àrà àwọn tí wọ́n jẹ́ Ṣàngó gbè mí arógun dì mí Èṣù lékè Èṣù bíi Èṣù pọ́nlé bẹ́ẹ̀ so òrìṣà ní Èṣù náà fíìmù tèmi tẹ̀ máa ń bá wọn kópa àbí tó bá bí mí tẹ́ bá fẹ́ sọ wípé babaláwo ń ṣe èèyàn ẹjọ́ jẹ́ pé babaláwo náà ni ó gbalẹ̀ tẹ́ bá ti sọ pé ẹnìkan lọ ṣoògùn lọ́dọ̀ babaláwo kan àbọ̀dọ̀ olóògùn ẹlẹ́sìn mi ilẹ̀ wa mú ó gbàlẹ̀ ẹ̀ ń bastardize ẹ̀sìn kan fọkàn náà kò sínú ẹ̀sìn tí wọ́n ti fi ń ṣe kan tó ń gé tó ń ta tó ń lè ṣèyàn níbi àwọn aláàfáà ṣe kan tó ṣèyàn bí wòlíì ṣe kan tó ṣèyàn bí babaláwo náà ṣe kan tó ṣèyàn bí so ká má fi kan bàkan jẹ́ ni. ní àkótán káfílẹ̀ ṣe ní ìbàdí ẹjọ́ kí ni ẹ lè sọ sí àwa ọ̀dọ́ sìn tá à ń lo social media
àyè ẹ̀rọ jáde sí lóòótọ́ àwa ọ̀dọ́ ó help theatre industry ó help many industries but ìgbìyànjú rẹ̀ lè gbà fáwọn ọ̀dọ́ bí gbogbo wọn sì wọ́n fẹ́ káàbí mọ́ kọ́ máa ta fìlà kọ́ máa taṣọ ọ̀dà rí aláṣọ tán gbogbo wọn serious so kí wọ́n lè ìwọ̀njú rẹ̀ lè gbà fún wọn pé ok báyìí ní kẹ́ ṣe lò báyìí kẹ́ ṣe kí wọ́n bá ba craft ìṣẹ̀ṣẹ̀ jẹ́ àti entire industries in a whole. ok anyway mo understand ṣe rí social media tá a bá ṣọ́ra nǹkan tó máa bá yé jẹ́ nìyẹn mo á ṣe ń dùn àwọn kan ń ṣe kí nìkan wọ́n rówó ń bẹ̀ tó máa bá yé jẹ́ nìyẹn you understand èmi kàn fẹ́ rọ àwọn èèyàn tó jẹ́ pé wọn lè máa post wọn lè máa sọ̀rọ̀ ṣe nǹkan kan lórí social media ká ṣe nǹkan tí àwọn ọmọ wa máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹlòmíì tó bá dé social media kò gbà yẹn ló máa ṣe lè gbé fóònù fọmọ kọ́ ọmọ máa wò tó bẹ́ẹ̀ tí mo pé yóò pàdé ìlú tó yẹ kó pàdé mbẹ̀ ní tó dáa jù ní pé ká pọ́n ẹ̀sìn wa lé yẹn culture ti wa àwọn òrìṣà wa ká pọ́n wọn lé ìwọ tó o bá bọ òrìṣà tó ń bọ nǹkan bíi má ba òrìṣà tẹni tó ń bọ jẹ́ ẹni tí ọba ti fẹnu kẹsìn tèmi kí lèmi ó bu ẹ̀sìn ti tiẹ̀ fún sotori de yìí ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa ká dẹ̀ mú ìṣẹ̀ṣe wa ní ọ̀kùnkùn ọdún ní tó máa kú wa kú nìyẹn o ẹ wà àwọn òyìnbó wọn ti ń tẹ̀fà tí a bá ṣọ́ra wa ìran Yorùbá in the next 20 years babaláwo tí ó confam ìlú òyìnbó lágbàmọ́ rẹ̀ òyìnbó dẹ̀ ló máa jẹ́ nígbà tẹ́ ẹ bá ti gbé àṣà àti ìlàrúgẹ wọn ti gbà lọ́wọ́ yín wọ́n ti gbà so kẹ́ tó fún alórúkọ yín lẹ́ẹ̀kan sí ṣe mọ̀ pé tá a bá ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo àwọn èèyàn máa ń pọ̀ nbẹ̀ tí ó máa ń generate revenue wọ́n ṣọdún Yemọja lọ́yọ̀ọ́ ó ń generate revenue for state because ó dàbí tourism ẹ bá wa fi kẹ́tọ́ dárúkọ orúkọ yín lẹ́ẹ̀kan sí ká padà sí di orin yẹn ẹ fi ọ̀rọ̀ ìyànjú fún àwọn ìjọba wa náà kọ́kọ́ owó sí kọ́sọ́ àtọ́. ẹ̀yin ìjọba wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Taofeek Adéwálé táwọn ọmọ sì dìgbò lùjà ẹ jẹ́ ká pé gbogbo àwọn oníṣẹ̀ṣe lọ́wọ́ o ajá tọ́jú gbá lébi tó kó ògbó ẹnìkan ò mọ̀ ọ̀làjú dẹ̀ ń dé sí ó ń pọ̀ sí ní o títí tá a bá mú ọmọ kékeré ó ní nǹkan tá a kà lè mú ewélé ẹ púpọ̀ ọmọ ṣe àbíkẹ́ṣe á dẹ̀ lọ mọ ìtọ́ ń gbà lọ hospital sí wọn á gbà débi gbọmọ míì tí ò tí ì láwọn tó bá fún lábẹ́rẹ́ báyìí ó lè rán sí létí ó lè rán lápá á dẹ̀ ní nǹkan ẹ̀bẹ̀ ṣùgbọ́n òyìnbó wò pé báwo làwọn ṣe fẹ́ fa nǹkan táwọn gbé dání jẹ́ ká gbà tọwọ́ tiwọn ẹ̀yin ìjọba wa àwọn ìyá wa léwélégbò tó ń ṣe gbàṣàwẹ̀ àtàwọn babaláwo ìṣẹ̀ṣe àzẹ́wò ẹ jẹ́ ká equip wọn ká gbé wọn lárugẹ Ọlọ́run níjọ́ bàjẹ́ o. ẹ ká gbọ́. Èṣù náà bí Satan, ìṣẹ̀ṣe náà bí pagan, òrìṣà náà bí demon. Èṣù náà bí Satan, ìṣẹ̀ṣe náà bí pagan, òrìṣà náà bí demon. Èṣù náà bí Satan, ìṣẹ̀ṣe náà bí pagan, òrìṣà.